àwọn onígbàgbọ́ kí ló dé tí gbogbo ìwà wa tí kò dọ́gba? ṣọlọ́run ní ká mú déètì àwẹ̀ lọ́tọ̀ ni? ṣọlọ́run ní ká má tẹ̀lé àwọn aláṣẹ wa ni? ṣọlọ́run sọ pé oníkálùkù lè máa ṣe ti ọ̀dọ́tọ̀ọ̀tọ̀ ni? àbíbo la ti rí i pé ẹ̀yin ẹ gba àwẹ̀ tí yín o ní January, tí àwẹ̀ lẹ́ǹtì bá ti dé ẹ̀yin ẹ má gbà mọ́. lẹ́ni ọjọ́ ìkejìdínlógún oṣù kejì ọdún 2026 tó bọ́ sí ọjọ́ Wednesday, ọjọ́ tí àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáńláyé tá a bẹ̀rẹ̀ àwẹ̀. àwa kìrìsìtẹ́nì ọlọ́run mú ajá wa ó dégbò sí lórí, eṣinṣin wa ń jẹ egbò tí ó wà ní orí wa. Ta ló wá fẹ́ bá wa lé eṣinṣin tí ó ń jẹ wá? ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfàjẹ́lìsì, ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì wọ́n ń hùwà ìbàjẹ́. ẹ lọ wò wọ́n lórí TikTok. ohun tó ṣẹlẹ̀ ní ọdún 2026 tí a wà yìí láàrin àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí, mo fẹ́ lè sọ wípé látìgbà tí mo ti délé ayé o, tí wọ́n ti bí mi sílé ayé, tí a ti pé bí ọmọ ọdún bíi mélòó yìí ní orí òkè pẹ̀ yìí, mi ò tí ì rí bẹ́ẹ̀ ni mi ò tí ì gbọ́ rí. wọ́n máa gbórí TikTok lọ ní ó yẹ táàpù ẹ̀, ó yẹ táàpù ẹ̀, ó yẹ bẹ̀rẹ̀ sí ní fọ́lò, ẹ fóun ní róòsì, ẹ fóun ní gíftì. ibo là ń bá gbogbo èlò báyìí, ibo la fẹ́ bá yàrá já tí a wà lásìkò lẹ́ǹtì tó yẹ kẹ́ ẹ máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ òrònúpìwàdà. ẹ wá gbóúnjẹ síta gbangba, ẹ wá ń jẹ, ẹ ń sọ wípé ẹ ti gba lẹ́ǹtì tí ń January. mo wá ń kọjá lọ ní agbègbè kan nílùú Abẹ́òkúta. mo mọ bàbá kan, alàgbà ìjọ ni wọ́n, olórí ìjọ ni wọ́n, olùdásílẹ̀ ìjọ ni wọ́n, tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ ìgbàlódé. mo wá rí wọn tí wọ́n ń jẹun, mo ní ẹ sà, ẹ gba lẹ́ǹtì ni? ọ̀nà wọn kì í gba lẹ́ǹtì o. kí ló dé? àwọn ti gba lẹ́ǹtì tí wọ́n ní January. àfàfọ̀rìn ó ní àwọn tí ò gbọ́n Ọlọ́run gbọ́ wọn, gbogbo àwọn tí wọ́n ponú kọ́lọ́run jẹ́ kó gbọ́n, gbogbo àwọn tí làkàyè kù díẹ̀ káàtó kọ́lọ́run fún wọn làkàyè. ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wa náà, ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ gbọ́n, kọ́lọ́run jẹ́ ká ẹ gbọ́n o. kí ni àṣírí tí ó tún jáde láàrin àwa kìrìsìtẹ́nì? mo máa ń sọ fún wa ní ọ̀pọ̀ ìgbà pé àwọn nǹkan kan tí a máa ń ṣe, pàápàá jùlọ àwọn ìjọ ìgbàlódé, àwọn nǹkan tí wọ́n mú wọ ìgbàgbọ́, àwọn nǹkan tí wọ́n mú wọ kìrìsìtẹ́nì, ó kù díẹ̀ káàtó. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa. lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television, lórí TikTok Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro ọ̀rọ̀ ní mídíà. ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀, kẹ́ ẹ sì má bá a share àwọn fọ́nrán wa yìí, ẹ bá wa like, kẹ́ ẹ sì bá a comment. ojú tẹ́ kú fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ̀yin yẹn wá káàkiri gbogbo àgbáńláyé, tá a bá sọ fúnra wa pé Ọlọ́run kan náà ni gbogbo wa jọ ń sìn, ẹ má jẹ́ kí a máa jiyàn ní àgbáńláyé àti lókè àti nílẹ̀. Ọlọ́run kan ṣo ló wà, ṣùgbọ́n bí oníkálukú wa ṣe ń sin Ọlọ́run yẹn, òun ni ó yàtọ̀tọ̀. mi ò sọ̀rọ̀ nípa àwọn tó ń bọgi, àwọn tí wọ́n ń bọ̀pẹ̀, ṣùgbọ́n àwa tí à ń forí balẹ̀ fọlọ́run tá a mọ̀ pé ọ̀kan ni Ọlọ́run. ẹ má jẹ́ kí a bára wa jà, ẹ má jẹ́ kí a fà kájà ní àárín ra wa, ẹ má jẹ́ kí a sọ̀rọ̀ mọ́ṣáàṣì síra wa, nítorí pé àwọn ẹlòmíín wọ́n máa ní àwọn ń gbèjà Ọlọ́run. látara gbígbèjà Ọlọ́run yẹn, wọ́n á sì ṣẹ̀ sí Ọlọ́run gangan fúnra rẹ̀. kí ló jẹ́ kí n sọ̀rọ̀ yìí? ohun tó ṣẹlẹ̀ ní ọdún 2026 tí a wà yìí láàrin àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí, mo fẹ́ lè sọ wípé látìgbà tí mo ti délé ayé o,
tí wọ́n ti bí mi sílé ayé tí a ti pé bí ọmọdún bíi mélòó yìí ní orí òkè pẹ̀ yìí mi ò tí ì rí bẹ́ẹ̀ ni mi ò tí ì gbọ́ rí pé mùsùlùmí àti àwa kìrìsìtẹ́nì a jọ bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ kan náà. Òun ló wá jẹ́ kí n wá pòwe wípé àwa kìrìsìtẹ́nì Ọlọ́run mú ajá wa ó dégbò sí lórí, eṣinṣin wa ń jẹ egbò tí ó wà ní orí wa, ta ló wá fẹ́ bá wa lé eṣinṣin tí ó ń jẹ wá. Àwa kìrìsìtẹ́nì nígbà tí àwọn mùsùlùmí bá ń gbàwẹ̀, àwẹ̀ àwa kìrìsìtẹ́nì ó máa jáwọ́ láàrin, àwọn wà ní mọ ẹni tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni wọn ò ní mọ ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì látara jíjẹ oúnjẹ. Tí àwọn mùsùlùmí bá mú tẹ̀sùbá dání tí wọ́n gbàgé tí wọ́n fẹ́ lọ kírun tàbí kọ́ ẹjẹ́ rá lọ kírun aago méjì o kíní ọ̀kíní kan àáfà yẹ́yìn ò lọ kírun ni a ní kìrìsìtẹ́nì ni òun ló jẹ́ kí n powó yẹn wípé Ọlọ́run mú ajá wa ó dégbò sí lórí, ó sì wà jẹ́ kí àṣírí ohun tó pọ̀ ó jẹ́ kó tú jáde. Kí ni àṣírí tí ó tú jáde láàrin àwa kìrìsìtẹ́nì? Mo máa ń sọ fún wa ní ọ̀pọ̀ ìgbà pé àwọn nǹkan kan tí a máa ń ṣe pàápàá jùlọ àwọn ìjọ ìgbàlódé, àwọn nǹkan tí wọ́n mú wọ ìgbàgbọ́, àwọn nǹkan tí wọ́n mú wọ kìrìsìtẹ́nì ó kù díẹ̀ káàtó. Lẹ́ni ọjọ́ ìkejìdínlógún oṣù kejì ọdún 2026 tó bọ́ sí ọjọ́ Wednesday, ọjọ́ tí àwa kìrìsìtẹ́nì àti àwa mùsùlùmí káàkiri gbogbo àgbáńláyé tá a bẹ̀rẹ̀ àwẹ̀. Mo wá ń kọjá lọ ní agbègbè kan nílùú Abẹ́òkúta, mo mọ bàbá kan alàgbà ìjọ ni wọ́n, olórí ìjọ ni wọ́n tí wọ́n jẹ́ olùdájú sílẹ̀ ìjọ ìgbàlódé. Mo wá rí wọn tí wọ́n ń jẹun, mo ní ẹ̀sà gba lẹ́ǹtì ni ọ̀nà wọn kì í gba lẹ́ǹtì o, kí ló dé? Àwọn ti gba lẹ́ǹtì tí wọ́n ní January. Mo wá ní òkè sáà wọn ò kú mọ̀ pé ẹni tí àwọn sọrú ẹ̀ sí lọ́wọ́ á bá wọn tàn ká ju ibi tí wọ́n lérò lọ. Òun ló wá jẹ́ kí n lọ gbé bíbélì mi tí mo kà á sọ́tún tí mo kà á sósì tí mi ò rí pé oníkálukú wa lè máa gbà àwẹ̀ tàbí kó oníkálukú wa mú déètì yàtọ̀ sí déètì ìgbà tí àwọn aláṣẹ wa ní ìgbà eléyìí ní ìgbà àwẹ̀ wa o, ìyẹn lẹ́ǹtì tá a máa ń gbà ní 40 ọjọ́ 40 ọ̀sán 40 òru. Nígbà ayé bàbá mi kọ́ lọ́wọ́ bá kó fọ̀hún kẹ́ wọn, lẹ́yìn 40 ọjọ́ yẹn wọ́n wá gba 5 kan láti ọjọ́ Monday títí lọ di ọjọ́ Good Friday. Tó bá di ọjọ́ Good Friday yẹn wọn ò ní jẹ ata, bẹ́ẹ̀ ni wọn ò ní jẹ epo, wọn ò sì ní jẹ nǹkan tí ó lẹ́jẹ̀. Láti ọjọ́ Saturday tó tẹ̀lé ọjọ́ Good Friday yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn nǹkan yẹn lọ di ọjọ́ Sunday àti ọjọ́ Monday táwa kìrìsìtẹ́nì ń pè ní Easter Sunday and Easter Monday. Òun ló jẹ́ kí n sọ fún wa pé àwọn onígbàgbọ́ kí ló dé tí gbogbo ìwà wa tí kò dọ̀gba. Ṣọlọ́run ní ká mú déètì àwẹ̀ lọ́tọ̀ ni, Ṣọlọ́run ní ká má tẹ̀lé àwọn aláṣẹ wa ni, Ṣọlọ́run sọ pé oníkálùkù lè máa ṣe ti ọ̀dọ́tọ̀ọ̀tọ̀ ni. Àbíbo láti rí i pé ẹ̀yin ẹ gba àwẹ̀ tí yín o ní January, tí àwẹ̀ lẹ́ǹtì bá ti dé ẹ̀yin ẹ má gbà mọ́. Bíbélì kan dẹ̀ sọ fún wa ní ẹsẹ̀ bíbélì wa, ó ní bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà iṣẹ́ àmì kankan ò lè ṣẹlẹ̀. Nípa àwẹ̀ la máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀, Ọlọ́run dáríjì mí, Ọlọ́run dáríjì mí, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti dá díndín yípo ọdún kan Ọlọ́run foríjì mí. Láàárín àwa ìjọ tí kì í ṣe ìjọ ìgbàlódé, kérúbù sẹ̀lẹ̀ ní Anglican ní Africa, Methodist, First Baptist, àwọn Baptist, àwọn ọjọ́ láéláé. Lẹ́ǹtì yẹn ó pín sí méjì fún wa. Lẹ́ǹtì iwájú ogún àkọ́kọ́ a pè ní lẹ́ǹtì ìrònúpìwàdà, ogún tó gbẹ̀yìn a pè ní lẹ́ǹtì ìsọjí. Àwọn ìjọ kan nínú àwọn ìjọ láéláé yẹn ogún àkọ́kọ́ yẹn wọn ò ní lùlù, bẹ́ẹ̀ ni wọn ò ní láago. Lẹ́ǹtì ìrònúpìwàdà òun ni gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti dá yípo ọdún abẹ̀rẹ̀ sí ní tọrọ dáríjì ẹ̀ṣẹ̀. Tó bá di láti 21 lọ́dún 40 ìyẹn ni lẹ́ǹtì ìsọjí a lè máa lùlù, ṣùgbọ́n lọ́dún àwọn ìjọ ìgbàlódé yìí kò rí bẹ́ẹ̀. Wọ́n ti bà gbogbo ẹ̀ lójú jẹ́, wọ́n ti da gbogbo ẹ̀ lójú rú. Àwọn ìjọ ìgbàlódé yìí
àwọn ni wọ́n máa sọ fún yín pé fíforí balẹ̀ kò jẹ́ nǹkan kan. Àwọn ni wọ́n máa sọ fún yín pé fífi tùràrí kò jẹ́ nǹkan kan. Àwọn ni wọ́n máa sọ pé kíka lítánì ẹ̀bẹ̀ àti àdúrà kò jẹ́ nǹkan kan. Wọ́n ti yí orí gbogbo ẹ̀ kodò. Òun ni mo jẹ́ sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwa kìrìsìtẹ́nì a ti ń pe Ọlọ́run wa ní wèrè. Ohun tí ò tọ́ òun là ṣe. Abájọ tí pásítọ̀ kan jáde lórí ayélujára bí lọ́dún tó kọjá tó sọ yí pé lẹ́ǹtì ò jẹ́ nǹkan kan o. Òun ò kì í yọ lẹ́ǹtì fún ọmọ ìjọ òun. Òun ò kì í sọ fún ọmọ ìjọ òun pé kó gbààwẹ̀. Kí ni lẹ́ǹtì jẹ́? Ó ní lẹ́ǹtì ò ní túmọ̀ lẹ́nu onígbàgbọ́. Àwa kìrìsìtẹ́nì, àwọn olórí ìjọ, àwọn àgbààgbà ìjọ, ẹ jẹ́ ká ronúpìwàdà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì, ọ̀pọ̀lọpọ̀ àwọn evangelist, ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì wọ́n ń hùwà ìbàjẹ́. Ẹ lọ wò wọ́n lórí TikTok. Àsìkò àwẹ̀ táwa ìlísìn tó yẹ kí wọ́n máa sọ fún wa, kó máa wàásù fún wa. Ẹ ronúpìwàdà, ìjọba Ọlọ́run fẹ́ dé. Kò sẹ́ni tí ó lè kú lẹ́ni táìmù tọ́lọ́run bá ti mú lẹ́tà wá fún wa, ó ti mú wá fún wa nìyẹn. Mo ń jẹun kò sí ń bẹ̀, mo fẹ́ bá ìyàwó mi láṣepọ̀ kò sí ń bẹ̀, ọmọ mi bímọ mo láṣepọ̀ mọ́ kò sí ń bẹ̀, mo mú ọjọ́ ìyàwó sọ́nà kò sí ń bẹ̀. Wọn ò ní sọ yẹn, wọ́n máa gbórí TikTok lọ ní. Ó yẹ táàpù ẹ̀, ó yẹ táàpù ẹ̀, ó yẹ bẹ̀rẹ̀ sí ní fọ́lò, ẹ fóun ní róòsì, ẹ fóun ní gíftì. Ibo là ń bá gbogbo èlò báyìí, ibo la fẹ́ bá yàrá já tí a wà lásìkò lẹ́ǹtì tó yẹ kẹ́ ẹ máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run, kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ronúpìwàdà. Ẹ wá gbóúnjẹ síta gbangba, ẹ wá ń jẹ, ẹ ń sọ wípé ẹ ti gba lẹ́ǹtì tí ń January. Ṣé January ló yẹ ká mú lẹ́ǹtì? Àbí pé ẹ lọ confession, ẹ lọ sí confession yàtọ̀ sí pé ẹ ti gba lẹ́ǹtì tí ń January. Lẹ́ǹtì tọ́lọ́hún yàtọ̀ tó fún wa pé ká gbààwẹ̀ bí kò ṣe nípa àwẹ̀ àti àdúrà, iṣẹ́ ìyanu kankan kò lè ṣẹ. Lẹ́ǹtì 40 ọjọ́, 40 ọ̀sán, 40 òru lẹ́ẹ̀kan lọ́dún tí pásítọ̀ wa gbà tì. Òun mo ṣe ń sọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàntẹ̀lé wọn wípé ẹ jẹ́ ká ronú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ yìí wọ́n tẹ̀lé tọ́lọ́run, wọ́n gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run, agbára òkùnkùn ni wọ́n gbẹ́kẹ̀lé. Nígbà tí pásítọ̀ bá wò ṣùṣù tó bá jẹ́ pé lẹ́ǹtì ò jẹ́ kankan, mẹ́pẹ́rú onítọ̀hún olúgbòhùn àfọ̀ṣẹ́ èpè òun ló ń lò. Ọ̀pọ̀lọpọ̀ wọn ibi tí èrò bá pọ̀ sí kẹ́ lọ́pọ̀lọpọ̀ wa máa rọ́ tẹ̀lé, àti nígbàgbé pé ibi tí èrò wà yẹn ibẹ̀ gangan lọ́lọ́run wà. Ẹ ti gbàgbé pé Ọlọ́run sọ yìí pé nígbà tó pin ayé bá máa dé o, àwọn kan sọ pé Ọlọ́run wà ní àké, àwọn kan sọ pé Ọlọ́run wà lóko. Ẹ má dá wọn lóhùn o, òun fẹ́ jẹ lọ́hùn wa o. Ṣé bóun làṣírí tú lórí íńtánẹ́ẹ̀tì yẹn tí pásítọ̀ kọ́ lọ bóbìnrin kankan wá ṣe bí wèrè pé òun fẹ́ ṣe deliverance fún ara ẹ̀ yá. Pásítọ̀ ọjọ́ ṣàdéhùn sí 50,000, ó fún obìnrin yẹn 5,000, 45,000 tó kù kò fún, ó búlọ̀kù ẹ̀. Òun àtobìnrin wájọ wá pàdé, ẹlẹ́yàwó adorí íńtánẹ́ẹ̀tì. Ṣé ẹ ti rí ibi táyé ń lọ báyìí? Ọlọ́run á jẹ́ ká gbọ́n o. Àáfà fọ̀rìn ó ní àwọn tí ò gbọ́n Ọlọ́run gbọ́n wọn. Gbogbo àwọn tí wọ́n ponú kọ́lọ́run jẹ́ kó gbọ́n. Gbogbo àwọn tí làkàyè kù díẹ̀ káàtó kọ́lọ́run fún wọn làkàyè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wa náà, ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ gbọ́n kọ́lọ́run jẹ́ ká ẹ gbọ́n o. Ẹ̀yin pásítọ̀ tẹ́ ẹ gọ̀ kọ́lọ́run jẹ́ ká ẹ gbọ́n. Gbogbo àwọn tó ń tẹ̀lé yín tí wọ́n gọ̀ kọ́lọ́run jẹ́ kójú wọn kó là, kọ́lọ́run má jẹ́ kó gọ̀ mọ́, kọ́lọ́run kó mú wọn kó ònúùdè, kọ́lọ́run jẹ́ kójú wọn kó là torí pé ti kó wọn pápá mọ́ra. Ẹ̀yin ẹ̀yẹ wa bẹ́ẹ̀ ṣe bá àwọn fọ́rọ̀ yìí, ẹ má bá a pín kódélókódóko. Ìkànnì Òkodoro ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ náà làwọn látàárọ̀, ojú tẹ fún wa kò kú ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ire o.